lọ́ba ìlú ọba ìlú ó ní ẹ̀dá kan t'Ọlọ́run dá t'Olúwa ní kó máa represent ara ẹ̀ nínú àṣẹ. Ìmọ̀ bóyá àwọn èèyàn wà pẹ̀lú mi, okay? Ẹnì kejì nílùú ìlú tó jẹ́ aláṣẹ òun náà ni àwọn olórí ìjọ kọ̀ọ̀kan nínú ẹ̀sìn. A kí ọba ọlọ́lá, ọba oníkẹ́, ọba olóore, a kí ọba alánú, a kí ọba tó ga, a kí ọba aláforíjìn, ọba tó gbọ̀ngbọ̀n. Kò sí nǹkan náà bó ṣe lè tóbi tó tí a wàá fi wé títóbi Ọlọ́run. Allahu akbar min kulli kabir. Ọlọ́run lágbára ju gbogbo ohun tí lágbára lọ. Ìrẹ́ Ọlọ́run la kí. Ọlọ́run bá lékè ọlá tàǹkì kì í sọba tó níbẹ̀rẹ̀, a gbọ́dọ̀ retí ọjọ́ títà ẹ̀. Allahu huwal warith. Ó nìkan lọ́ba tí ó jogún ayé, Olúwa kí ẹ. Àlékún kẹ́, àlékún àánú, àlékún dùnú, àlékún oríire Ọlọ́run bá ṣe fọ́rẹ́ rẹ̀ Ànábì wa Muhammad. Láyé kan nínú Al-Qur'an. Ba'da a'udhu billahi minash shaitanir rajim. Ọlọ́run ní amana ar-rasulu bima unzila ilayhi min rabbihi wal mu'minun. Ó ní kullun amana billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi. Ó ní la nufarriqu bayna ahadin min rusulihi. Eléyìí làwọn adjective kó tó fi qualify àwọn ànábì rẹ̀ láti lè fún àwa tá ń bọ̀ ní warning wípé ní akọ́ wọn sídẹ́kọ́ a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ àwọn ànábì Ọlọ́run tán kó má ṣẹ́kù síbi kankan. Ìrẹ́ Ọlọ́run ọba àlékè ọlá akíọ bá a ṣàlékún ìkẹ́ rẹ̀ fún gbogbo àwọn ànábì rẹ̀ tí wọ́n ti ṣáájú ànábì wa Muhammad tó fi wá dórí khataman nabiyyin ẹni ó gbẹ̀yìn àwọn ànábì imamul muttaqin aṣáájú àwọn olùbẹ̀rù Ọlọ́run imamul mu'minin aṣáájú àwọn olùgbọ́ Ọlọ́run gbọ́ imamul mursalin aṣáájú gbogbo àwọn ànábì tí wọ́n ṣáájú ẹ̀ òun ló kéré lọ́jọ́ orí àmọ́ ń lọ̀gá wọn huwa imamu kulluhum ó ní ọ̀gá gbogbo wọn òun náà l'Ànábì wa Muhammad. Lẹ́yìn náà òun náà lákì gbogbo àwọn àfáà tí wọ́n lo àná rẹ̀ wọ́n lò dáa púpọ̀ débi pé Ọlọ́run ọba àlékè ọlá ó sọ irúfẹ́ àwọn àfáà àti ipa tí wọ́n ń kó nínú ayé àti bóun ṣe bàbàrà wọn tó láyé kan nínú Al-Qur'an. Olúwa ní shahida Allahu annahu la ilaha illahu ó ní wal malaika wa ulul ilmi qa'iman bil qist. Olúwa ní àwọn ẹni mi wọ́n mọ̀ ṣẹ̀rí pé kò sí ẹnìkan àyàfi Ọlọ́run. Èmi tí mo ní wọ́n náà èmi náà tún jẹ́rìí ara mi pé mi nìkan ni níbẹ̀rẹ̀ èmi nìkan sì ni níta mi níbi mo ti sẹ̀mí sí níbi tí ń parí sí. Àwọn màláíkà mi náà sọ bẹ́ẹ̀ àti àwọn ulul ilm àwọn olùgbàgbọ́ òdodo àwọn wo ni qa'iman bil qist àwọn tí wọ́n ní istiqama àwọn tí wọ́n dúró déédéé. Ọlọ́ba àṣàlékún àwọn ẹni rí náà lákọ́mọ ní kí ó níbẹ̀ onítẹ̀sùbá àti mbẹ́mbẹ́ oníwàásí ti mbẹ́mbẹ́. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ní gbogbo ibikíbi tẹ́ ẹ ti ń rí wa. Àkọ́kọ́ ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ̀ lálẹ́ yìí mo fẹ́ kẹ́ ẹ bá mi share program yẹn kó pọ̀ ẹ bá mi love ẹ kó pọ̀ ẹ jẹ́ kí program yẹn kó fò fẹ̀rẹ̀ kó lọ bá ìmáàmù àgbà nílẹ̀ Ògbómọ̀ṣọ́ lára. Mo fẹ́ kí ìmáàmù gbọ́ mi lálẹ́ yìí. Ọ̀rọ̀ náà kàn mí gẹ́gẹ́ bí Ummul Mu'minat.
mo gbọ́ khutba imam kan tí wọ́n fi ń ṣàlàyé nípa bàbá wa ìmáàmù ilẹ̀ Ìbàdàn àti ọjọ́ tí wọ́n fẹ́ yan ẹni tó jẹ́ mufti Ọ̀yọ́ state ọmọ Ògbómọ̀ṣọ́ ni mufti yẹn. Ìmáàmù wa ṣàlàyé pé ilé àwọn ni wọ́n mú lẹ́tà wá, ilé àwọn ni mufti ti wá gba lẹ́tà, kódà ọ̀dọ̀ àwọn ni gbogbo àwọn ẹbí ti wá dúpẹ́. Léyìí tó jẹ́ wípé ní hakọ́ni wọ̀sídẹ́kọ́ni ọmọ ní bàbá rẹ̀ sọ̀rọ̀. A kì í sì rí kékeré mímọ̀, gbogbo àwọn tí Olúwa Ọba àlékè ọlá bá ti fi ìmọ̀ kẹ́ dandan ni fún onílàákàyè láti respect ìmọ̀ tí ń bẹ lára wọn. Olúwa Ọba àlékè ọlá náà pọ́n ìmọ̀ lé, Ọlọ́run bàbàrà mímọ̀. Pàápàá jùlọ ẹni tí ìmọ̀ rẹ̀ bá dàpọ̀ mọ́ ti ìbẹ̀rù Ọlọ́run. Ọlọ́run láwọn tó wọn ò ní síjú àánú wò, ó ní àwọn tó jẹ́ wípé wọ́n fi ìmọ̀ wọn tọ ìbẹ̀rù Ọlọ́run lọ. Ìmọ̀ wọn ò níbàámu pẹ̀lú ìwà rẹ̀, ìmọ̀ àwọn kan ò níbàámu pẹ̀lú ìtẹríba. Láyé kan náà Al-Qur'an ba'da a'udhu billahi Olúwa ní wa tansawna anfusakum afala tubsirun. Ṣẹ́yìn náà ti rí pé nẹ́tíwọ̀kì yẹn ò bá wa ṣọ̀rẹ́, nẹ́tíwọ̀kì yẹn ń dà wá láàmú gan, ó ń disturb wa gan. Mi ì fẹ́ kí program yẹn mi ì fẹ́ kó pẹ́ rárá. Mo sì ń bẹ̀ yín nítorí Ọlọ́run àtànábì. Number one, òun náà ni pé ó wù mí púpọ̀ bólúwa bá fi ààyè lẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, kọ́lọ́run kó jọ kó bá mú nẹ́tíwọ̀kì dúró. Tó bá jẹ́ pé wọ́n bá ń flag ẹ̀ ni, bóyá tẹ́ ẹ bá ń bá wa tẹ love and like, tẹ́ ẹ ń bá wa gbọ́ wọlé love and like, ìyẹn lè jẹ́ kó dúró. Bóyá tẹ́ ẹ bá ń bá wa share rẹ̀ tó pọ̀, ìyẹn ò lè fa kó dúró dáadáa. Àmì tí í ṣe nínú gbogbo ẹ̀, wallahu alam. Naam, ibi tá a dé níbi tá a ti ń kí àwọn onímímọ̀, pàápàá jùlọ àwọn tí wọ́n lo àná dáadáa. Mo à ń fi ibi tí mo dé yìí ni mo fi wá ń ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn tó Olúwa Ọba àlékè ọlá respect ó ní àwọn ulama, àwọn àfà tí pé tó ń ti ìbẹ̀rù Ọlọ́run ní ìjà àfà wọn. Wọ́n dúró ti Ọlọ́run púpọ̀, wọ́n dúró ti bizat, wọ́n dúró ti pẹ̀lú ìwà, wọ́n dúró ti pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀, wọ́n dúró ti pẹ̀lú tawadun tí wọ́n ń pè ní ìtẹríba. Wọ́n rí náà ríra wọn. Àwọn kan nìyẹn. Àwọn kan wá wà nínú ayé onímímọ̀ náà ni wọ́n. Ṣùgbọ́n láti ayé òní wọ́n ti padà di aláìmọ̀kan nípa pé ìmọ̀ wọn ò di òfìfo kí wọ́n tó lọ bọ́lọ́hun. Tán bá tún wá déwájú Ọlọ́run, Ọlọ́run tún wá sọ pé ó dáa kó má sí nǹkan kan tó máa ṣẹ́kù lára wọn mọ́ ní mímọ̀. Pẹ̀lú òfìfo ni wọ́n wọnú náà. Ọlọ́run fi wá wọ́n gbogbo ní mímọ̀. Olúwa ní atamuruna an-nasa bil-birri ó ní wa tansawna anfusakum ó ní wa antum tatluna al-kitaba afala ta'qilun. Olúwa ní gbogbo ẹ̀yin tẹ́ ń pa àwọn èèyàn láṣẹ ìbẹ̀rù Ọlọ́run. Atamuruna an-nasa bil-birri ma ma'na hadhi. Ẹ̀yin tẹ́ ń ṣe kíni? Atamuruna an-nasa bil-birri, atamuruna an-nasa bit-taqwa, atamuruna an-nasa bil-istiqama, bi-jihad. Ẹ̀yin tẹ́ ń gbìyànjú láti wo ipò dáa. Ẹ̀yin náà jẹ́ olùgbìyànjú. Ẹ̀yin náà jẹ́ ni tó máa dúró déédéé. Ẹ̀yin náà jẹ́ ni tí ó máa bẹ̀rù Ọlọ́run. Wa tansawna anfusakum. Àmẹ́yìn gangan tẹ́ ń kọ́ àwọn èèyàn bí wọ́n ṣe bẹ̀rù Ọlọ́run. Ìbẹ̀rù Ọlọ́run tí ń bẹ lọ́dọ̀ tí náà tó nǹkan. Olúwa ní wa antum tatluna al-kitaba.
ẹ̀yin lẹ dẹ̀ ń pín àwọn èèyàn ní tírà ẹ̀yin la fún ní tírà pé kẹ́ distribute ẹ ṣàlàyé ntọ́lọ́run fẹ́ ẹ sọ ntọ́lọ́run fẹ́ Olúwa ní afala ta'qilu Ọlọ́run ní Luke ẹ ṣe làákàyè eléyìí ní message látòrí mi tí mo jókòó ìtì ṣe Ummul Mu'minat tèmi náà mọ tátàtà níwọ̀nba torí ipálá ìnílà kẹyẹ̀dá oní ọmọ sọ pé gbogbo nǹkan Olúwa ọba àlékè ọlá lọba alámọ̀tá láàyè kan Olúwa ní yas'alunaka birruhi ó ní kulli ruhu min amri rabbi ma utitum minal ilmi illa qalila Ọlọ́run fẹ́ nìkankan ní nǹkankan àfi tíntín kò sí tí yẹn lè mọ̀ àyàfi díẹ̀ alhamdulillahi rabbil alamin alẹ́kùn ìkẹ́ àti ìjọ Ọlọ́run bá fà nàbí àwọn ẹni rẹ̀ akí wọn gbogbo ẹ̀yin olólùfẹ́ tí ẹ wà lórí platform alẹ́kùn àlùbáríkà Ọlọ́run alẹ́kùn ìdùnnú alẹ́kùn àlàáfíà alẹ́kùn dáadáa Ọlọ́run kójọ ọmọ jẹ́ tiwa lálẹ́ yìí àtọ̀sán ni mo ti kọ àkọlé yẹn mo ní ọmọ fẹ́ bá bàbá rẹ̀ sọ̀rọ̀ torí àkìrí kékeré bàbá gbogbo ẹni ó bá ti jẹ́ ìmáàmù ìlú bàbá èmi kàfílà ni torí ìpọ́nmọ ìmáàmù àgbà ni mí bàbá mi ni late chief imam of Ibadan land àwọn ọmọ ìpìlẹ̀ ni mí ẹni tó ní bíbí ni mí mo ní títọ́ àwọn tó bí mi sínú mímọ́ àwọn tó bí mi wọ́n tún tọ́ mi sínú mímọ́ àwọn tó bí mi tún bí mi tán wọ́n tún tọ́ mi àwọn ìran mi ni wọ́n wá láti Senegal lọ ìlú Ọ̀yọ́ láti Ọ̀yọ́ lọ Sẹ́yìn láti Sẹ́yìn ni wọ́n ti polówó Islam wá Ìbàdàn ara àwọn ẹbí tó ń jẹ́ ẹbí ìpìlẹ̀ ó làwọn tí wọ́n ní mí mo wá fẹ́ sáré dojú ọ̀rọ̀ kọ Fadilati Sheikh al-Alim al-Allama al-Fadil al-Tamtama bil-ilm al-Doctor ìmáàmù àgbà ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́ gbogbo àwọn adjective tí mi qualify yẹn kì í ṣe mujamala o ntọ́ bá yín mọ rẹ́gí ni kì í ṣe mujamala ọ̀tọ̀ ni kí wọ́n máa tó ń téèyàn tó kéèyàn mọ́ kán máa tó mọ́ èèyàn lára ìgbà míì wà táwọn èèyàn bá wòye pé lágbájá ẹ jẹ́ ká tó nǹkan tí ò tó mọ́ lára bóyá nítorí ipa fẹ́ gbó lọ́wọ́ ẹ̀ rárá o ẹni Ọlọ́run bá kí nípa mímọ́ ẹ jẹ́ á bá kí ẹni ó bá pọ́nlé nípa mímọ́ ẹ jẹ́ á bá pọ́nlé ẹni ó bá kẹ́ nípa mímọ́ ẹ jẹ́ á bá kẹ́ torí ìwọ tó ọ̀bọ́ lọ́hún kí ìwọ tó ọ̀bọ́ lọ́hún pọ́nlé ìwọ tó ọ̀bọ́ lọ́hún kẹ́ fúnra rẹ̀ ló ń jẹ pẹ́rẹ́ rẹ̀ ó mì pé the first message tí mo ní òun lọ́dọ̀ imam gbogbo ọmọ tí ó bá sọ̀rọ̀ yóò kọ́kọ́ sọ̀rọ̀ sínú ilé wọn náà kò sẹ́ni tí ó mọ̀ wípé ọba lẹ́ni àkọ́kọ́ ìmọ̀ ọba yẹn jẹ́ mùsùlùmí ìmọ̀ ọba yẹn jẹ́ christian ìmọ̀ ọba yẹn jẹ́ àbáláyé tó bá ti lè jẹ́ ọba ìlú òun lẹ́ni àkọ́kọ́ subhanallah network yẹn disturb wa gan network yẹn dà wá láàmú gan ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ máa bá mi tẹ love and like ẹ máa bá mi tẹ love and like ọ̀dọ̀ bàbá wa Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ni mo wà ṣáájú kí n tó wá sọ̀rọ̀ yín gangan mo fẹ́ pè yín sí àwọn imam tí wọ́n ti ná ayé tán àtàwọn tí wọ́n lò rana lọ tí wọ́n ti jẹ́ imam ṣáájú kẹ́yìn tó dé nǹkan kan bẹ tí mo fẹ́ fàyọ ńbẹ àwọn imam tí wọ́n ti lò ayé tí wọ́n ti padà sọ́dọ̀ Ọlọ́run àti àwọn tí wọ́n wà lórí dáúlà imam tó jẹ́ pé wọ́n senior yín nípa dídì imamu lu mo fẹ́ fọ̀rọ̀ wọn ṣe àdílà fún un àkọ́kọ́ tó jẹ́ àpèjúwe tó wà kámẹ́ tó sojú mi tí mi kéré òun làpèjúwe ti bàbá mi ìgbà tí bàbá mi ń bẹ lórí imam ṣáájú tí bàbá mi ó tó jẹ́ imam òun ni gbogbo aráàlú ti fẹ́ bàbá mi láfẹ̀tán
ìlú fẹ́ni lóyè ni wọ́n máa pe bàbá mi torí pé bàbá mi pọ̀ ní mufassir bàbá mi ni wọ́n máa pè ní Abdulkarim oníkunkéwú tí bàbá mi bá ń ṣe tafsir ní fẹ́ listing sí tafsir ẹlòmíì mà yàtọ̀ sí ti kẹ́ ẹ mọ́ gbọ́ tí bàbá tó bí mi ó ti jẹ́ kí àwọn èèyàn kí wọ́n ti develop interest látara mímọ̀ torí bàbá mi jẹ́ ẹ̀dá kan tí wọ́n rí náà ríra wọn bàbá mi jẹ́ ẹ̀dá kan tó ní tawadun ní tí ń pè ní tawadun ní ìtẹríba béèyàn bá jẹ́ ọmọ èké tó bá dé ọ̀dọ̀ bàbá study ẹ̀ tán bá rí pé n tó mọ nǹkan kan tó ju tiwọn lọ ni bàbá wàá jura wọn lẹ̀ fún tí nítorí tí ń bẹ lọ́dọ̀ ẹ̀ ọ̀kan nìyẹn ẹlẹ́ẹ̀kejì ó ní pé ńgbà tí bàbá wa di ìmáàmù tán ní ọdún kan brother Kúnlé Sanni wọ́n lọ ja ìjà ẹ̀sìn kan ní Ọ̀yọ́ state nígbà tí gómìnà ti ń bẹ ní orí àga nígbà yẹn tí ẹnìkan nínú school tó ṣe aburú pẹ̀lú àwọn tí wọ́n lo ìjáàbù ní school àwọn nàkọ́mì wá dìde wọ́n wá lọ bẹ̀rẹ̀ ìjà ọ̀rọ̀ yẹn wá dó tí bàbá mi ló wà lórí khilafa imam lọ́dún tí mò ń wí bàbá mi sì múra gbági wọ́n sì tẹ̀lé àwọn brother Kúnlé Sanni wọ́n ní kí ló dé wọ́n ní ọ̀dọ́ là á ṣe nítorí ipò ọ̀dọ́ ló ní ọ̀la that is number one ìgbà wọn bí wọn là gbọ́dọ̀ ṣe tọ̀dọ́ àwọn ọ̀dọ́ ló ní ayé abiyamọ kì í ronú pé kí nǹkan bàjẹ́ àfi ká sọpọ́ọ̀tì ọ̀dọ́ nígbà náà gómìnà tó wà lórí ìjọba ó soft pedal nígbà tí wọ́n ti rí pé imam wọ́n ti ṣe tàwọn ọ̀dọ́ oríṣiríṣi àwọn challenges tí wọ́n rí lọ́dọ̀ àwọn aráàlú lọ́dọ̀ àwọn èèyàn míì àwọn ọlọ́lá bàbá of mind ọ̀kan nìyẹn mo tún wá fẹ́ fò fẹ̀rẹ̀ mo fẹ́ lọ ìlú Ọ̀fà mo fẹ́ dọ́dọ̀ bàbá ìmáàmù Ọ̀fà mo fẹ́ mú yẹn wá ní àdílà kí ìmáàmù Ògbómọ̀ṣọ́ kí wọ́n listen kí wọ́n gbọ́ mi yé dáadáa kẹ́ ẹ gbọ́ mi yé dáadáa ṣẹ́rí gbogbo àwọn àdánwò tójú yín kàn yẹn gbogbo tójú yín rí yẹn ẹ foríjì mí ọ̀pọ̀lọpọ̀ àwọn problems yẹn tó ń padà jẹyọ sẹ́mọ̀ pé báwọn ọ̀rọ̀ kan bá ti ń wáyé àwọn ọ̀rọ̀ kan máa le àwọn ọ̀rọ̀ kan máa le èyí náà jẹ́ sábàbí díẹ̀ níbẹ̀ ẹ mọ̀ pé kì í ṣe ọjọ́ orí ni wọ́n ń pè lágbà Ọlọ́run ló mọ iye tí pé kì í ṣe pọ́ lọ́jọ́ orí àmọ́ ipò àgbà lọ́lọ́run bá tó sí ní ọdún tí bàbá wa Ìmáàmù Ọ̀fà di imam èyí tí mò ń sọ yìí ọdún yẹn jẹ́ year 2002 mo wá wà ní hajj mo tẹ̀lé àwọn obìnrin Ọ̀yọ́ state a lọ perform hajj ní Medina ó ní mo ti pàdé àwọn obìnrin méjì kan lọ sí rọ́ọ̀dọ̀ lọ sálámà sànàbì ṣáájú ká tó lọ ní wàhálà ti dé tí wọ́n ní Ìmáàmù Ọ̀fà wọn ò gbọ́dọ̀ jẹ́ imam wọn ò gbọ́dọ̀ fi jẹ́ imam oríṣiríṣi àwọn aburú ni wọ́n tò mọ́ ìmáàmù lára oríṣiríṣi àwọn tẹ́tí ò gbọ́dọ̀ gbọ́ níbàjẹ́ ṣe mọ̀ wípé kò sí tí wọ́n ń pè ní gíga gbogbo ẹnikẹ́ni tí ó bá maintain gíga bí oríire bá ṣe pọ̀ tó oníkẹ́lmọ́ ni ó ṣe tó bóríire bá ṣe pọ̀ tó òǹlalábòsí ó ti ṣe tó bí oríire bá ṣe pọ̀ tó ó ní àwọn mùnáfìkì ó ṣe fọ́n kàlù tó bóríire bá ṣe pọ̀ tó ó ní àwọn oníbàjẹ́ ó ní wọ́n ṣe tó. àwa débẹ̀tì latik ní Maka mo ń ṣe tawaf lọ́wọ́ ni mo rí àwọn mẹ́wàá wọ́n wá láti ìlú Ọ̀fà wọ́n jẹ́ ọmọ bíbí inú Ọ̀fà gangan gbogbo tawaf wọn méjèèje bàbá Ìmáàmù Ọ̀fà ni wọ́n fi ṣépè ó wá ká mi lára èmi parí tawaf ṣáájú wọn lọ ṣe tawaf náà fi mo wá wà bí Ruknul Yamin mo ń ṣe náà fi lọ́wọ́ máa rí pé wọ́n ṣe tán àwọn kan wá bá mi àbí mo ń ṣe náà fi lọ́wọ́ lẹ́yìn tawaf
wọ́n á bá mi wọ́n á bi wọ́n mo ní kí ni ìmáàmù ṣe tó tó bẹ́ẹ̀ kí ló dé kí ló le tó yìí wọ́n ro ẹjọ́ náà àárí bómìlà wọ́n sàní táwọn fẹ́ onípa àwọn fẹ́ ìmáàmù lórí khilafa àwọn ò fẹ́ kí wọ́n jẹ́ ìmáàmù ọ̀rọ̀ yẹn le ọ̀rọ̀ yẹn burú etí ò gbọ́dọ̀ gbọ́ gbogbo àwọn ìbàjẹ́ tó jẹ́ pé bí etí bá gbọ́ òun làwọn arọ́fàrún hun mọ́ bàbá ìmáàmù ẹ wá wo ayé al-Qur'an tó ní wọn ní wa qul jahal haqq wa zahaqa al-batil innal batila kana zahuqa máa fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ kan sìn léyìí tó yé mi tó yé ẹ̀yin tó yé everybody wọ́n ti ń jẹ ìmáàmù lọ́fà láti ọdún tó ti pẹ́ o ó ti pẹ́ tí wọ́n ti ń jẹ ìmáàmù lọ́fà wọ́n ti ń jẹ ìmáàmù ńlẹ̀ Yorùbá látọdún tó ti pẹ́ ká sọ pé South West wọ́n ti ń jẹ ìmáàmù ṣùgbọ́n ẹ bá mi júwe ìmáàmù kan tí ó lóko tó ìmáàmù Ọ̀fà lónìí tílẹ̀ mọ́ yìí tó wà lórí khilafa ìmáàmù tó jẹ́ dáín olùpẹni sókè ìsìn àwọn ni ìmáàmù àwọn ni oníwàásí both home and abroad tí wọ́n lè máa sọ̀rọ̀ kó sọ pé ta ló ń sọ àfi kó mú jọ́tà tó fi máa jọ́ọ̀tì nǹkan ẹ mọ̀ kéèyàn máa tú àròbíyà kó máa tú sí wẹ́wẹ́ nílògà Yorùbá kó sì máa mọ̀ pé kéwú làáfà yìí ń wí òní ìmáàmù àfà wallahi kì í ṣe mùjámálà ní tí máa fẹ́ lò ń bẹ ó ní pé ẹ wá wo àwọn àdánwò ẹ wo oríṣiríṣi tó ju bàbá ìmáàmù kan ẹ wo ohun tí wọ́n hun mọ́ wọn ẹ wo àsìkò ọ̀tẹ̀ ẹ̀yin ẹ wo ọ̀tẹ̀ tí gbogbo ìlú gbogbo aráàlú tó dì mọ́ọ̀yàn nítorí pé wọ́n fẹ́ lóye kí ló jẹ́ kí bàbá yẹn ó jẹjà nígbà yẹn bàbá ìmáàmù ọdún pínpín wọ́n sọ pé tó wọ́n ní ó tó àkéré ṣẹgbọ́n mo ní mo tẹ̀lé mo lọ sí hajj mo lead àwọn obìnrin Ọ̀yọ́ state lọ sí hajj lọ́dún yẹn ọ̀kan yẹn imam ní tí mo fẹ́ sọ ni pé bí ọ̀tẹ̀ bá ṣe tó bí gíga bá ṣe tó bálùbáríkà bá ṣe tó boríire bá ṣe tó òun náà lọ̀tẹ̀ ṣe máa tó ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹ ti ń sọ̀rọ̀ jù imam ẹ ń sọ̀rọ̀ pọ̀ àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn náà àwọn èèyàn fi implicate yín bí ìgbà tí èèyàn ti rẹ̀ sínú problem àwọn ọ̀rọ̀ kan bẹ irú àwọn àṣìṣe yìí irú àwọn problems yìí àwọn àṣìṣe yìí obìnrin ní máa ṣerú ẹ̀ wọ́n sọ pé nítorí ipò jóbìnrin ṣe ń pè mí náà tèmi náà jókòó yìí ẹ wo ohun tí ojú mi kan gbà tí mo fẹ́ jẹ oyè Ummul Muminat ìgbà tó ń fẹ́ fún mi ní oyè Ummul Muminat ǹjẹ́ jẹ́ mọ̀ pé oyè Ummul Muminat yẹn ọ̀tẹ̀ Ìbàdàn ọ̀tẹ̀ ìlú yìí kò jẹ́ wọ́n jẹ́ rí oyè yẹn maintain nítorí ìbínú nítorí pé n ta mọ Ìbàdàn mọ̀ òun ni kí wọ́n dìtẹ̀ kí wọ́n wò pé n tó ń ga yìí inú ń bí àwọn sí kán sì pé bíríkótó nítorí ọ̀tẹ̀ àwọn àsìkò kan bẹ ọ̀kan nìyẹn ọlọ́mọba àṣàlékùn kẹ bàbá Kamaluddin Al-Adabi abẹ́ ọlọ́run àwọn èèyàn nìyẹn mo fẹ́ sáré pè ń ṣàkíyèsí ṣebí ìlú mímọ̀ ní ìlú àwọn àfáà ní ibẹ̀ àwọn years ẹ wo bàbá nínú àmánà ẹnìkan ọ̀gá tó wọn nínú òdodo ẹnìkan ọ̀gá tó wọn nínú sùúrù ẹnìkan ọ̀gá tó wọn nínú sùúrù tí wọ́n ń pè láfaradà ẹnìkan ò tó bàbá wa Kamaluddin Al-Adabi tó ń ti bí àlùbáríkà yẹn ṣe tó boríire yẹn ṣe tó bí dáadáa yẹn ṣe tó wọ́n parọ́ mọ́ bàbá wa Kamaluddin rí wọ́n parọ́ mọ́ wọn rí nílọrin tí wọ́n ní akówó mọ́sálásí jẹ wọ́n wírí sí bàbá yẹn ẹ wo bàbá yẹn ṣe tó ẹ wo àlùbáríkà yẹn bó ṣe tó ẹ wo sùúrù yẹn bó ṣe tó ẹ wo àfaradà yẹn bó ṣe tó
kí ni bàbá fi jẹjà sùúrù ni àfaradà ni wọ́n fi jẹjà àfaradà lọ́jà ò fi jẹ wọ́n. bàbá wa Sheikh Adam wọn lọ́n bá ṣàlékún dáadáa àpèjúwe àwọn méjèèjì yẹn ẹ mọ̀ páwọn àfáà tí wọ́n wọ́n mọ̀ṣúhùrù jù táwọn èèyàn ò lè mọ̀ mẹ́nu bà lójúmọ́ àwọn èèyàn olóríire alálùbáríkà kan láyé kò lè mọ̀ mẹ́nu bà àwọn orúkọ méjèèjì yẹn ẹ wo ohun tí ojú bàbá wa Sheikh Adam ẹ wo ohun tójú bàbá yẹn kàn láyé títí dójú ikú ẹ wo fìtínà ẹ wo wàhálà débi pé àwọn ọ̀tá wọ́n bá bàbá yẹn débi pé wọ́n sọ débi pé Ọlọ́run ló mọ iye ìgbà tán make attempt wípé kí wọ́n lè kúrò láyé nítorí ìbínú kádàrá torí ìbínú mímọ́ torí ìbínú gíga wọ́n jẹjà látara kíni látara sùúrù. Imam ntó jẹ́ ń dẹnu ọ̀rọ̀ kọ yín ni pé ẹ̀yin ní dẹnu ọ̀rọ̀ kọ ẹ̀yin fúnra yín ẹ mọ bí tẹ́ ẹ kù sí. àwọn ọ̀rọ̀ kan bẹ nínú àwọn ọ̀rọ̀ nínú èyí tí mo fẹ́ fi ṣe àdílà nísìn ó ní ọ̀rọ̀ ní khutba kan tí mo gbọ́ lásìkò tẹ́ ẹ sì wà ní crisis náà ni tí ò tiẹ̀ yẹ kẹ́ ẹ mú ẹnu lọ bí irú khutba yẹn lásìkò yìí rárá lásìkò yìí kò yẹ kẹ́ ẹ mẹ́nu lọ bí khutba yẹn ó ní khutba inna dina inda Allahi al-Islam òdodo ní tèmi pẹ̀lú yín jọmọ nínú àwọn tí wọ́n ń bẹ tá a bá ní ká wo aslan nílùú Ògbómọ̀ṣọ́ ìlú Ògbómọ̀ṣọ́ yẹn ṣe ìlú mùsùlùmí àwọn christian ni wọ́n tẹ Ògbómọ̀ṣọ́ dó later ni Islam tó wọnú ìlú Ògbómọ̀ṣọ́ everybody ló mọ̀ wípé inú gbogbo ilẹ̀ Yorùbá níbo ni christian pọ̀ sí jù Ògbómọ̀ṣọ́ ni èyí tèmi pẹ̀lú yín sì jọmọ that is number one. ibi aya Qur'an wa man yabtaghi ghayra al-islam dinan falan yuqbala minhu irú àwọn wáàsí yẹn lásìkò yìí imam kò yẹ kẹ́ ṣe lóòótọ́ lolúwọ bá lékè ọlá sọ bẹ́ẹ̀ ní akọ wọn sídẹkọn kìí ṣe àsìkò crisis àmọ́ ní àwọn ọ̀rọ̀ tí máa bá àwọn àsìkò kan mu nígbà kan ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé àtiwájú yín àtẹ̀yìn àtọ̀tún àtòsì ẹ wòye àwọn tí wọ́n dìde nínú ilé yín tí wọ́n sọ pé yín ipe wọn bí yín bẹ̀yẹn ẹ dákun ẹ sọ fún mi ẹ ti ẹ̀já tí a di ọ̀ ká dálẹ̀ ká tún sà ṣé gbogbo báwọn èèyàn bá sọ pé nìkan máa lè ní ṣé gbogbo máa lè ṣe ní máa ya olórí ibú ni Ọlọ́run ló mọ iye ọmọ àlè tẹ́ pé ló gbé ìdílé mi ìga tí wọ́n fi dèèyàn Ọlọ́run ló mọ iye ká tó wá ní ẹ̀yin kì í sọ máa lè ogun ni kò wá sí ní tá a fi ṣẹ́gun tó ju sùúrù lọ tó ju sùúrù lọ tó ju àfaradà lọ. láàrin bẹ́ẹ̀ òní máa fẹ́ ṣàlàyé àwọn nǹkan mẹ́ta yìí máa fi káàdì ọ̀rọ̀ ńlẹ̀ kí n tó ṣàdúrà fún bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ torí pé bàbá wa Ṣọ̀ún ìgbà tí mo ṣe àwọn investigation wọ́n jẹ́ kó yé mi bí àfaradà bàbá wa kábíyèsí Ṣọ̀ún ilé Ògbómọ̀ṣọ́ bí àfaradà wọn ṣe tó bí ìfọwọ́lẹ́rán bàbá ṣe tó bí sùúrù bàbá ṣe tó nígbà tó dé stage kan bàbá ní wàláhì àwọn òbínú àwọn fọlọ́run ṣẹ̀rí àwọn òbínú ṣùgbọ́n àwọn fẹ́ káwọn aráàánú ilé ayé lára kí wọ́n yọ́nú kí wọ́n sọ pé ọmọ àwọn ò ní. mo á fẹ́ kẹ́ ẹ ṣàkíyèsí àwọn nǹkan mẹ́ta mo sì fẹ́ kẹ́ ẹ yọ ní kẹ́ ẹ bọ́ nínú ẹ̀ ẹ má jìn sínú ẹ̀ torí kò sí nǹkan kan tí ń bẹ lẹ́yìn ẹ̀ wàláhì tó ju ìparun lọ Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ parun. Imam kò sẹ́ni tí ò respect yín mọ̀ yín you are too focal
ẹ fọ́kà ẹ mọ ọ̀rọ̀ sọ ẹ ní mímọ̀ ẹ mọ kéwù àmọ́ bọ́lọ́hun ṣe ṣàánú yín tó tẹ́ ẹ bá ti dórí mímbàr ìmáàmù ẹ ti máa ń gbàgbé orí mímbàr lẹ́wà ọ̀rọ̀ ẹ̀yìn àtọ̀balẹ̀ máa ń treat lórí mímbàr because of what ìmọ̀ wo ni wọ́n bẹ́ẹ̀ yẹn tẹ́ ń spread ìfàyè ṣé ẹ ti sọ mímbàr di ibi tẹ́ ẹ ti ń treat ọ̀rọ̀ òṣèlú ni ìmáàmù ẹ ronú àwọn ọ̀tá Islam tó pọ̀ nínú ayé ni ọ̀rọ̀ kútùbà jímà kò ní nǹkan kan ṣe pẹ̀lú khusuma ẹ̀yin àti kábíyèsí kò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀ ní tí wọ́n pè khusuma òun là ìgbọ́ra ẹni yé àwọn èdè àìyedè tẹ́ ẹ bá ti dórí khutbah series of topic kò sí olúwa ẹ̀ láyé nínú àfáà tó lè tú al-Qur'an tán wọn àti ìbí àfáà náà tó lè tú Qur'an tán a máa sọ al-Qur'an yóò máa ṣẹ́kù ni níjojúmọ́ sí ni Qur'an máa tuntun sí mo wá ní ẹ jẹjà imam tẹ́ bá ṣàkíyèsí nǹkan mẹ́ta yìí ọjà ò ní jẹ yín alákọ̀ọ́kọ́ ni pé ipò tẹ́ wà yẹn ẹ má jẹ́ kó wà lókè yín ìmọ̀ bóyá bàbá ìmáàmù gbọ́ mi yé ẹ má ríra yín pẹ̀lú dáúlà yẹn ìyẹn ààyè tẹ́ wà ẹ ààyè tó tóbi ni ààyè respect ni ààyè àpọ́nlé ni Ọlọ́run sì ní kò ní kàn yín lábùkù ìfẹ́ sọ púpọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni nafsul hawa ẹ má jẹ́ ó jẹ́ pé ntẹ́ ẹ bá ti rò lọ́kàn ara yín nìkan lẹ́ṣẹ̀ ẹ hàdí ọgbọ́n ẹlòmíì náà mọ́gbọ́n yín èyí tèmi ń sọ yìí tí ò bá bá yín lára mu ẹ kàn ronú sí pé ọ̀rọ̀ tí Kàfílà ń sọ yìí àwọn bo ni mo kù sí ẹ̀yin náà mọ̀ wípé inú tíra tó wà nísàlẹ̀ ń bí Hikmatul Baligha ibẹ̀ làfáà yẹn ti wúwa pé thalathun muhlikat nǹkan mẹ́ta ni máa jẹ́ sábàbí ìparun ẹ̀ ní irun mùsíbà ò ní ṣe yín tẹ́ ẹ bá ti jìnnà sí dandan ní ká ẹ jẹjà ọjà ò ní jẹ yín nafsul hawa lẹ́lẹ́ẹ̀kejì ó ní ẹ̀mí ìfẹ́ inú ẹ dákun bàbá ìmáàmù Ọlọ́run bá lè kí ọlá yóò jẹ́ kẹ́mi yóò gun ẹ̀ ní fi ìbànújẹ́ lọ ayé Ọlọ́run yóò bíyà gbogbo bùkátà yín ọ̀rọ̀ yẹn dàrú tọ́rọ̀ bá dé stage kan bí wàhálà bá pọ̀ ọ̀rọ̀ á máa dàrú ayé labá ńgbà tó yá tó bá yá Ọlọ́run wàá mọ̀ mú ìmọ́lẹ̀ wá lórí tí ó fẹ́ kó bàjẹ́ ẹlẹ́ẹ̀kẹta imam Ọlọ́run kó bá ń ṣàlékún oríire yín bàbá imam Ọlọ́run jẹ́ mi ogun Ọlọ́run jẹ́ ṣàyẹ àwọn àgbàlagbà pẹ́ èèwọ̀ ni fọ́mọ imam kó disrespect bàbá ẹ̀ bẹ́ẹ̀ bá jẹ́ ọmọ ogun ọdún bàbá imam wàláì bàbá mi ní ẹ̀bọ̀ tẹ́ ẹ bá jẹ́ ọmọ 20 years ẹ jọ̀ọ́ ẹ máa bá mi tẹ love and like ẹ máa bá mi love ẹ kẹ́ ẹ máa bá mi like ẹ wàláì bàbá mi ní mí bàbá imam ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ẹ dákun àwọn àlámà gbogbo àwọn àlámà takabur àwọn takabur la alamat ó ti yé yín bàbá ẹ jìnnà sí ẹ má jẹ́ ó jẹ́ pé n táwọn èèyàn máa sọ yóò máa dùn yín púpọ̀ débi pé ẹ máa retaliate tó jẹ́ pé ńgbà tẹ́ bá respond àwọn èèyàn wà máa rí yín gẹ́gẹ́ bí ẹni tó rí náà rí rẹ̀ ìmáàmù ẹ má jẹ́ ó wáyé network yẹn dà wá láàmú ẹ máa bá wa love ẹ máa bá wa share ẹ máa bá wa like ẹ nítorí Ọlọ́run àtàlẹ́ Muhammad ìmọ̀ nítorí bọ́lọ́run bá ṣe ṣe yín kò jẹ́ ń lè sọ̀rọ̀ yẹn púpọ̀
ẹ wò tá bá ní ká sọ nípa àmọ́ kéwú Ọlọ́run kà ń yẹ. Ẹ̀yin náà rí pé network yẹn dá wa láàmú gan. Àwọn mọ̀ pé gbogbo ẹni tó ní làákàyè ẹ máa bá mi rí bí gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn sí. Lẹ́yìn náà mo fẹ́ kí lára gbogbo àwọn mo fẹ́ kí Ọlọ́run lára gbogbo àwọn alùsùnà tí ń bẹ ní Ògbómọ̀ṣọ́. Ó bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ Dr. Sharafuddin tí di gbogbo alùsùnà l'Ògbómọ̀ṣọ́, gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́. Nínú al-Qur'an Ọlọ́run ní ta'awwanu 'ala al-birri wat-taqwa wa la ta'awwanu 'ala al-ithmi wal-'udwan. Ẹ̀yin ará ilé ayé lára ẹ ṣe sùúrù. Ẹ̀yin ará ilé ayé lára l'Ògbómọ̀ṣọ́ ilé bàbá wa imam ẹ ṣe sùúrù. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ló mọ iye ìgbà mo ṣe wà yìí. Ṣé ẹ mọ̀ yìí pé ọ̀rọ̀ yìí ọkẹnu ó sì rújú, ọkẹnu ó rújú. Ó dẹ̀ nídìí kí gbogbo yín kẹ́ ní ta'awun. Èyí tẹ́ ń sọ sí wa létí yẹn kí ló dé tẹ́ ẹ pírẹsẹ̀ntì nǹkan sí wa létí nígbà tí ọba àná ń bẹ. Ìsìn lẹ́sẹ̀ṣẹ̀ wà ń jẹ́ kó yé wa pé ìmáàmù kì í sara yín. Ẹ ṣe sùúrù nítorí Ọlọ́run àtànábì. Bàbá Kábíyèsí wọn bínú mọ́ wọn sì bá ìmáàmù jà rárá. Ẹ̀yin gangan tẹ́ ẹ jẹ́ bí ìmáàmù, ẹ̀yin gangan lẹ ń bá wọn jà. Ẹ má bá ìmáàmù jà. Ẹ yọ́nú sí wọn. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àgbàlagbà nínú ilé, ntẹ́ ẹ bá fẹ́ ẹ sọ fún bàbá, ẹ sọ fún ìmáàmù, nǹkan báyìí la fẹ́, nǹkan báyìí la fẹ́. Ẹ dákun ẹ má jẹ́ ó jẹ́ pé wàhálà yóò wá di iṣu atayanyan débi pé nǹkan yẹn wà bàjẹ́ délẹ̀. Kò gbọ́dọ̀ bàjẹ́. Ayé la bá ogun, ayé la sì bá ọ̀tẹ̀. Kí ló wá dé tí nẹ́tíwọ̀kì yìí? Nẹ́tíwọ̀kì yẹn ń dà wá láàmú gan o. Nẹ́tíwọ̀kì yẹn ń dà wá láàmú gan. Láàrin bẹ́ẹ̀ bá ọgbọ Ògbómọ̀ṣọ́ Kábíyèsí Ọlọ́run kó jọ kó jẹ́ kádé ó pẹ́ lórí. Ọlọ́run jẹ́ bàtọ̀ pẹ́ lẹ́sẹ̀. Bàbá ìlúkẹ̀rẹ́ ó dọ̀kìnní. Wàláhì tàláì kò sẹ́ni tí ó appreciate Ọlọ́run lára yín. Kódà ìṣe bàbá Kábíyèsí ó jẹ́ kó yé wa wípé n tí wọ́n ń pè ní ipò ọba, ipò kan tó kó ọ̀pọ̀lọpọ̀ sùúrù àti àfaradà sínú ni. Bàbá ọba tó fi àánú rẹ̀ tò yín sáàyè yẹn, Ọlọ́run ní fìbínú ẹ̀ mú yín kúrò ńbẹ̀. Yóò jẹ́ kẹ́ ẹ lo ààyè yẹn pẹ́. Bàbá wa ǹjẹ́ ẹ mọ̀ pé yín lẹ tún lè bá wa tò tí ó fi dáa, tí ó fi dùn. Àṣẹ t'Olúwa fún yín, àṣẹ wà lẹ́nu yín tẹ́nìkan kan ò gbọ́dọ̀ yírí ẹ̀ wò. Bàbá Kábíyèsí Ògbómọ̀ṣọ́, Olúwa fi àwíṣẹ ó fún yín lásọṣẹ. Tẹ́ ẹ bá kọ́ọ̀lù gbogbo àwọn ará Ògbómọ̀ṣọ́, tẹ́ ẹ kọ́ọ̀lù into order yìí pé look ẹ fi ìmáàmù lẹ́jọ́ máa ṣe ìmáàmù ẹ̀, ẹnìkan kan ò ní béèrè, ẹnìkan ò ní sọ pé kẹ́ ẹ má sọ bẹ́ẹ̀, ẹnìkan kan ò sì ní yírí ẹ̀ wò. Bàbá èmi rí sísọ tí wọ́n lẹ́ sọ pé káwọn aráalé ó kí wọ́n mú ìmáàmù wá o. Èmi rí sí pé ẹ̀ tí ìyọnu ni. Ọlọ́run jẹ́ mi ogun Kábíyèsí, Ọlọ́run jẹ́ pẹ́ fún wa. Adé ó pẹ́ lórí, bàtà ó pẹ́ lẹ́sẹ̀. Torí pé yín lẹ láṣẹ. Ẹ rí pé
gbogbo àsìkò tí ìmáàmù ń sọ̀rọ̀ tí àbáwá ìmáàmù ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ míì wà tó jẹ́ pé wọ́n direct ẹ̀ sí yín léyìí tó jẹ́ pé lójú gbogbo aráàlú àwọn èèyàn believe pé àárín ẹ̀yin àti bàbá ìmáàmù ni ogun tó. ní ìsìn Ọlọ́run sì ti wá ní kí inú yín ọyọ́ bínú yín ṣe yọ wọn ẹjọ́ yọ délẹ̀ torí pé ọba ní máa ń yan ìmáàmù. nígbà tí bàbá mi fẹ́ jẹ náà ibi ìmáàmù bàbá wa Sànkẹ́ ní bẹ lórí ọba ń bàdàn nígbà náà èmi mọ bàbára ọba lórí ọ̀rọ̀ ìmáàmù ò lè jẹ ìmáàmù tí ọba sọba nílùú torí ipò ọba ni ó fi ìmáàmù jẹ tí kankan ọba yé yín ẹ wò gbà tí bàbá wa Aláàfin Ọ̀yọ́ tí wọ́n ti ṣíwọ́ ọṣẹ́ bàbá Aláàfin Ọ̀yọ́ ṣíwọ́ ọṣẹ́ ìmáàmù Ọ̀yọ́ ṣíwọ́ ọṣẹ́ wọ́n sì lè jẹ ìmáàmù Ọ̀yọ́ tí ọba sálàfin míì lórí àga èyí ò láfi mọ̀ pé ipò ọba kì í ṣẹgbẹ́ ìmáàmù àwọn àwùjọ kan ní ìmáàmù dúró lé lórí àwọn àwùjọ kan làwọn pásítọ̀ church ò ní wọ́n dúró lórí ọba lọ́ba lórí gbogbo nkíw ọba ló ní àṣẹ. bàbá kábíyèsí tẹ́ ẹ bá sọ fún gbogbo aráàlú Ògbómọ̀ṣọ́ wípé èmi ọba ìlú Ògbómọ̀ṣọ́ mo ti yọ́nú sí ìmáàmù gbogbo yín ẹ bá mi yọ́nú sí ìmáàmù bàbá àwọn èèyàn bá yín yọ́nú sí ìmáàmù bàbá kábíyèsí àwọn èèyàn bá yín yọ́nú sí ìmáàmù àwọn èèyàn máa ṣe dáadáa sí ìmáàmù nítorí wọ́n mọ̀ pé inú yín ti yọ sí wọn nítorí pé àwọn aráalé ayé lára náà tẹ́ ẹ bá pè wọ́n tẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ tútù àwọn náà ṣe sùúrù nígbà ó jẹ́ pé lóríire lọ ṣáájú wọn odidi doctor PhD holder kì í ṣaláì mọ̀kan tá a bá a sọ pé ìmọ̀kan ló fẹ́ fi máa control àwọn mùsùlùmí ìlú kì í ṣaláì mọ̀kan ni bàbá ìmáàmù onímọ̀ tó pé ni ẹni tó wà kámìlì ni ẹni tó kún kẹ́kẹ́ fún mọ̀ ni bàbá ìmáàmù ní kí wọ́n mọrú khutbah tí wọ́n máa ṣe tí ó máa jẹ́ àwọn ọ̀rọ̀ míì wà tó jẹ́ pé tá a bá ní gbogbo ohun tí ń dùn ni là á sọ èyí ó di aláṣejù lọ́dọ̀ olólùfẹ́ bàbá ìmáàmù ó dé stage kan tí pé gbogbo àwa tá a nífẹ̀ẹ́ yín yìí náà a ti ń wò pé kí ló dé àṣejù bàbá ìmáàmù ìmáàmù ẹ ní ìdí gbogbo eléyìí gbogbo ẹ̀ ní dùn àwa ẹ sì mọ̀ pé ìkúkú sọmọ ìlú yín tọ́rọ̀ bá ti dé àyè kan tí àwọn controversy bá ti wà láàrin ìlú nítòkù tá a máa sọ ni pé àwa máa ṣe check and balance àwa wọ̀ bẹ́yìn ní wọ̀ bẹ́yìn náà àní fi sọ́tún jù àní fi sọ́tún jù nítorí ipa afẹ́ kí nǹkan ogun ibi mo ti lọ ní ọ̀dọ̀ bàbá wa kábíyèsí ìgbà tí bàbá wa Inákojú tí bàbá Inákojú fẹ́ jẹ imam ṣe controversy wà lórí ọ̀rọ̀ imam yẹn àwọn bàbá Lókè Àrẹ wọ́n sọ pọ́dọ̀ àwọn ni ó yẹ kí oyè ọ̀tọ̀ sí àwọn bàbá wa Inákojú àwọn náà nílé àwọn lọ́kàn lẹ́yìn ìjókòó rọ́bítọ̀ lẹ́yìn ìjókòó nílé bàbá àsàlẹ̀ mùsùlùmí níbàdàn gbà náà ó jẹ́ KO ààrẹ bàbá wa Abdulkareem KOS ààrẹ ibẹ̀ náà ti ṣèpàdé tí pàdé náà gbóná girigiri wọ́n parí meeting wọ́n wá ní bàbá wa Inákojú ni ó jẹ ìmáàmù Ìbàdàn wọ́n wá ní kí bàbá mi kí wọ́n jẹ́ deputy imam ṣáájú kí bàbá mi ó tó di deputy imam wọ́n jẹ́ deputy imam rí ní Ìbàdàn lẹ́yìn ìgbà tí bàbá mi tún kúrò ńbẹ̀ títí di sin kò sí deputy imam Ìbàdàn ìmáàmù ni ìmáàmù jẹ́ wọ́n wá lọ lé bàbá wa Sànkẹ́ ní kábíyèsí lọ́dún tí mò ń wí ní ọjọ́ tí wọ́n ó wé láwà ní imam wọ́n wá wé bàbá wa Inákojú ní láwà ní tán ààrẹ Àríṣekọ́lá ọlọ́mbà àṣàlékún ìkẹ́ ààyè bàbá ààrẹ Àríṣekọ́lá ààrẹ ti wà ń bẹ̀ gbogbo àwọn olóyè nílùú gbogbo ni wọ́n kúnlé ọba ní ọba lọ bá àbá wa Sànkẹ́
owó tó ṣe tùlù ni ẹ bá gbé fún bàbá. Wọ́n ní bàbá afẹ́kẹ́ wíláwà ní iná ìbí nítorí pé controversy yẹn pọ̀. Tó bá yí pé bàbá wa kọ̀, tó bá yí pé bàbá wa Àsáǹkẹ́ kọ̀ láti má wíláwà níyẹn, wọ́n ní fi bàbá mi jẹ náà ìbí. Ṣùgbọ́n wọ́n wíláwà níyẹn látara bẹ́ẹ̀ wọ́n pe bàbá mi ní Naib. Àwọn ni mufti nígbà yẹn, wọ́n fi wọ́n ṣe náà ìbí imam. Kété tí bàbá wa iná kò tún jú gbèsè, àwọn di imam. Léyìí tó jẹ́ pé ipò ọba wà very essential nínú ìlú. Torí pé ọba ni number 1 nínú ìlú. Kò sí ìmáàmù kankan tó gbọ́dọ̀ ṣe gàràjé sọ́ba. Torí pé ìmáàmù ẹ̀sìn ẹyọ kan òní ìmáàmù lead wọn, kìí ṣe gbogbo ẹ̀sìn tí ń bẹ nílùú. Ọba ló jẹ́ olórí mùsùlùmí, ọba ni olórí àwọn Christian, ọba ló lórí àwọn Jew, ọba ló lórí everybody láàrin ìlú. Èèyàn bá máa bọ búrẹ́dì, ọba ló lórí ẹ̀. Kẹ́ ẹ máa bọ igi, ọba ló lórí yín. Kẹ́ ẹ máa bọ oòrùn, ọba ló lórí yín. Ọba ló lórí gbogbo anybody. Àwọn ìdí tí ọba kìí ṣe ṣẹgbẹ́ ìmáàmù nìyẹn. Àárín àwùjọ mùsùlùmí ni ìmáàmù ti jẹ ọba. Kìí ṣe inú ìlú toríṣiríṣi ẹ̀sìn wà. Torí ẹ̀ ló fi jẹ́ wípé bíbẹ bàbá wa kábíyèsí lórí àlámọ̀rí wà very important. Dídúpẹ́ sùúrù lọ́dọ̀ bàbá wa kábíyèsí lórí ọ̀rọ̀ yìí wà very important. Kí Olúwa ọba àlékè ọlá kó jọ̀ọ́ kó bá ṣàlékún àlàáfíà yín. Ọlọ́run bá ṣàlékún oríire yín. Ọlọ́run kó jọ̀ọ́ kó jẹ́ kẹ́ ṣe dáwọ́là yẹn pẹ́. Ọlọ́run jẹ́ pẹ́ lórí ọlá yẹn, kẹ́ pẹ́ lórí ìtẹ́. Ọlá àpọ̀ lọ́hùn lọ́lọ́hùn. Bàbá wa Imam Olúwa ní inna hadhihi tadhkira faman sha'a ittakhadha ila rabbihi sabila. Bí mo ṣe rí àti bí mo ṣe tó yìí, èèwọ̀ ni fún mi kí n disrespect yín. Torí pé àyè tẹ́ wà yẹn, àyè àwọn àgbàlagbà ni. Àyè tẹ́ wà yẹn, àyè àwọn tó tóbi ni, tí wọ́n special nínú ìlú. Ó níbi tẹ́ wà yẹn. Tó jẹ́ pé àpọ́nlé àwọn àgbàlagbà yẹn, àlùbáríkà àwọn àgbàlagbà yẹn, oríire àwọn àgbàlagbà yẹn la gbọ́dọ̀ gbé fún yín torí pé yín lẹ̀ ń bẹ nípò wọn. Ọlọ́run kó jọ̀ọ́ kó dákun kó bá pẹ̀tù sí gbogbo ẹ̀. Ọlọ́run bá ṣàlékún àlàáfíà yín. Gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ ti fọ́ sí méjì l'Ógbómọ̀ṣọ́, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ rántí ipá fọlọ́run lábọ̀ ń tá a bá gbáyé ṣe. Olúwa ní taqullaha, ẹ bẹ̀rù Ọlọ́run dáadáa. Taqullaha haqqa tuqatihi, ẹ jẹ́ kí bẹ̀rù Ọlọ́run kó jẹ́ number 1 lókàn àyà yín. Ṣé ń pé kò sí nǹkan tá a wá ṣe láyé, a wá sin Ọlọ́run adẹ̀wà kú ni. Ìbádà ni our primary assignment. Olúwa ní ma khalaqtul jinna, ma khalaqtu, èmi tí mo dá yín. Yín dá àwọn àlùjànnú lásán àtẹ̀yìn èèyàn. Illa liya'budun, àfi kẹ́ sìn mí. Your primary assignment is ìbádà. Nǹkan àkọ́kọ́ t'Ọlọ́run ó béèrè lọ́wọ́ rẹ òun ni ìjọsìn. Secondary ni yòókù. Ẹni tó bá gbọ́ ayé tí ò bá sin Ọlọ́run yóò jẹ ìyà. Ìyà tí ò ní rẹ́ni gbàálẹ̀. Ẹ̀yin mùsùlùmí, ẹ gbọ́dọ̀ ní ìfọwọ́sowọ́. Àti alùsùnnà ni o, àtẹ̀ntì ẹsẹ̀ alùsùnnà ni o, tí ògbó yín jẹ́ olóògbé ará Ògbómọ̀ṣọ́, àtàfà àgbà olùpẹnisákìyèsí tó jẹ́ onímímọ̀, olùpẹnisákìyèsí pẹ̀lú dùnú, tí Dr. Sharafuddin bá ń deliver lecture. Yàtọ̀ sóòtọ́ ọ̀rọ̀ tí ó máa jáde lẹ́nu wọn, ó sì máa yí kí fẹ́rìn. Òótọ́ ọ̀rọ̀ ni Dr. Sharafuddin sọ, wàláhì ó dẹ̀ máa rẹ́rìn. Ó sì máa mọ̀ pé òótọ́ ni bàbá yìí ń já wá sí. Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀, òun ló tún fún yín láwọn ọmọ olóríire yẹn nínú ìlú Ògbómọ̀ṣọ́. Ẹ rí pọ̀rọ̀ yín ṣe déédéé ọpẹ́ ni. Why tí wàhálà wá pọ̀?
wàhálà yẹn wá kalẹ̀ wá kakọ wá káàkiri gbogbo ntí jáyé ẹ̀rù wà ń bà gbogbo ara ayé nítorí ìlú Ògbómọ̀ṣọ́ nìkan torí Ògbómọ̀ṣọ́ nìkan ẹ̀rù sì ń bà gbogbo èèyàn àyà gbogbo èèyàn sì ń já ẹ wo iye àwọn àfáà tí wọ́n ti wọnú ìlú yín wá láti wá yanjú àwọ̀ yẹn ẹ jẹ́ ó tán ẹ jọ̀ọ́ kí la fẹ́ fàyè ṣe ẹ̀yin ará ilé Ayílára ṣé bẹ́ẹ̀ bá ní dandan ẹ fẹ́ yọ bàbá ìmáàmù kúrò ń bẹ̀ ṣé ní ẹni tó ní qualification bíi bàbá ìmáàmù tẹ́lẹ̀ fi replace wọn tó bá qualify ní education bíi wọn só lè ní presentation tó wọn tó bá ní presentation só lè ní charisma wọn ẹ mọ̀ pé Ọlọ́run ló bá ti máa kádàrá gbogbo nǹkan ẹ ràn wá lọ́wọ́ ẹ rí i pé mi rò pé bàbá mi ni bàbá ìmáàmù mo ti sọ òótọ́ ọ̀rọ̀ tí wọ́n fún wọn tí mo dẹ̀ mọ̀ yí pé ó yẹ wọ́n bá mi lò èyí tó jẹ́ mọ́tẹ̀yìn aráàlú ni mò ń sọ yìí mo ti dé bẹ̀ bàbá wa kábíyèsí mo dẹ̀ fòótọ́ ọ̀rọ̀ sínú àárín yẹn bàbá wa ọ̀rọ̀ tí mo sọ fún bàbá wa kábíyèsí yẹn àwọn láláṣẹ apàṣẹ làwọn wọn kì í sálábà bàbá èsè mọ̀dàlá no apàṣẹ ni wọn àṣẹ ni ẹ̀yin aráàlú Ògbómọ̀ṣọ́ òun ló jẹ bàbá káwọn èèyàn sì ní òwò tó èmi ọba yín l'Ògbómọ̀ṣọ́ ẹ fi ìmáàmù Ògbómọ̀ṣọ́ lẹ̀ àwọn èèyàn ó dẹ̀ fi wọ́n lẹ̀ kẹ́ẹ̀kan wí kẹ́ẹ̀kan páláṣẹ ni kẹ́ wá fi ọ̀rọ̀ bàbá wa ìmáàmù sí pé ọ̀rọ̀ àwọn àgbàlagbà tí wọ́n ní a máa wo ọmọdé kó ṣe bí àgbà àmọ́ ojú orí ẹ wá gbé ọ̀rọ̀ bàbá wa ìmáàmù síbẹ̀ nítorí pé ẹ̀yin ni ọba tó ba lórí ohunkóhun tó ba lórí o Ọlọ́run nìkan ló ju ọba àlú lọ yàtọ̀ sáwọn governors ẹ rántí pé ní jọ̀ǹgan ọba kì í ṣẹgbẹ́ gómìnà torí báwọn èèyàn mọ̀ pé àjẹwò ló yí ọba even president orílẹ̀-èdè wọ́n wà láti wá dọ̀bálẹ̀ fọba àlú ni nítorí pé wọ́n fẹ́ jẹ president ní ìsìn ni wọ́n ti kó gbogbo àwọn ọba ọ̀nà ti disrespect wọn wọ́n torí ayé wọ́n disrespect ayé tọ́lọ́run fúnra ara rẹ̀ fi àwọn kan ta kókó ayé ọba láàyè tí olúwa ọba àlékè ọlá fàwọn kan ta kókó ara ẹ̀ síbẹ̀ anything tó pertaining to politics ìgbà lòun ẹni tó jẹ́ olóṣèlú tó bá ṣe òṣèlú ó ṣe jù yàn ní 8 years lẹ́yìn 8 years bí mo bá ń lọ lójú ọ̀nà bí wọn bá kí mi wọ́n lè mọ́ kí gómìnà àná náà àìmọye gómìnà tí ń kọjá lọ táwọn èèyàn ò rí náà rí pé ó ń lọ mọ́ àmọ́ ọba àlú oyè àjẹwọ̀ òun ló yẹ ọba ntọ́ bá fi ju gómìnà lọ nìyẹn inú ìlú òun náà ni wọ́n ti sọ gómìnà di ọ̀gá ọba òun làwọn gọ́vnà ti ń yọ ọba níjọ́ ohun tí wọ́n mọ tí wọ́n ń pè lórí àpèrè kò sí gómìnà kan tí ó gun ọba kan gàràgàrà wọn tó bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé àwọn ò tó bẹ́ẹ̀ àmọ́ nítorí pé gbogbo ayé generally ti da yóò ṣèlú gbogbo ẹ̀ ti da yóò ṣèlú ọ̀pọ̀lọpọ̀ ọba náà ni wọ́n ti gbéra wọn yílẹ̀ àwọn ọba wọn ti fi ìṣesí àti ìwà láwùjọ wọn ti fi disrespect ara wọn àwọn ìjọba wọn wá tú gbogbo ìràwọ̀ wọn gbogbo ohun tí jẹ́ àṣẹ wọn wá tú kúrò lára wọn àmọ́ tá a bá ní ká sọ ní akọ́wọ̀n ṣẹ́jọ́kọ́ ọba àlú kì í ṣẹgbẹ́ gómìnà torí pé gómìnà tí ó bá kú sórí ìjọba bí president ó bá kú sórí ìjọba yóò fi ìjọba lẹ̀ tí ó padà darapọ̀ máràlú ọba ni ó sì máa bẹ lórí àpèrè lọ tí ó sì máa jọba lọ látara bẹ́ẹ̀ mo kí bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ Ọlọ́run yóò bá wa ṣàlékún àlàáfíà yín mo kéré pọ̀ lọ́jọ́ orí láti sọ̀rọ̀ fún yín ṣùgbọ́n yín náà lẹ́lẹ́ ràn wá lọ́wọ́ lẹ́lẹ́ ràn gbọ́ àwùjọ mùsùlùmí lọ́wọ́ torí pé àwa tí ìmáàmù wù pọ̀ o ìmáàmù Ògbómọ̀ṣọ́ wù wá o ìmáàmù Ògbómọ̀ṣọ́ wù wá lọ́kùnrin lóbìnrin òní ìmáàmù wù wá nítorí mímọ̀ ẹ mọ̀ pé ìmọ̀ àwọn àgbàlagbà wọ́n ní wa kam ilmin jana malan wajaha kam ilmin jana malan wajaha wa kam malin jana arbu sibak ẹni tó bá ti ní ìmọ̀ gbogbo tí wọ́n ń pè ní ọlá òun ló ti wà pẹ̀lú ẹ̀ pàápàá jùlọ
tí ó bá fi ìmọ̀ yẹn rína ríra ẹ̀ tó bá yí pé ìmọ̀ yẹn pẹ̀lú ìtẹríba ni ẹni ó bá nímọ̀ tó ní tẹríba ó ti jogún ayé ó ti já ayé lólè kódà ẹni ó nímọ̀ tó ń ti bẹ́ẹ̀ tẹríba ó ti já Ọlọ́run tó dá lólè torọ́ Ọlọ́run gbogbo rẹ̀ ní ọmọ kó sọ́dọ̀ ẹ̀ kíyàn máa jẹ́ mẹ́sẹ̀gì pẹ́ńfẹ́yìn àfa kó tó máa jẹ́ mẹ́sẹ̀gì fún bàbá wa imam Ọlọ́run bá pẹ̀lú yín ọlọ́run nabi wa Muhammad Olúwa ní inna hadhihi tadhkira faman sha'a attakhadha ila rabbihi sabila ìrì Ọlọ́run lọ́ba tá a bẹ̀ Ọlọ́run dákújọ́ bá wa fi atẹ́gùn àlàáfíà sílùú Ògbómọ̀ṣọ́ Ọ̀yọ́ state lápapọ̀ Ọlọ́run dákun bá wa fi afẹ́fẹ́ àlàáfíà síbí orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ Ọlọ́run dákun mọ́ fi ọwọ́ ìnira gbá wa mú níbẹ̀ Ọlọ́run fara dẹ̀ wá ní Nàìjíríà fara dẹ̀ ẹnìkọ̀ọ̀kan nílùú wa gbogbo ọmọ Nàìjíríà tó wà ní diaspora Ọlọ́run kó fara dẹ̀ ẹ̀yin náà níbẹ̀ Ọlọ́run máa bá wa pẹ̀lú yín níbẹ̀ Ọlọ́run dákun kó jẹ́ àjọ láṣepẹ́ ọlá nàbí wa Muhammad ọlá nàbí wa Muhammad ọlá bismillahir rahmanir rahim bismillahi alladhi la yadhurru ma'a ismihi shay'un fil ardi wala fis sama'i wa huwa as-sami'ul 'alim bismillahi babuna tabaraka khitanuna yasin sakifna kaya so kifayatuna himiazako imayatuna fasakfikahumullahu was-sami'ul 'alim sitrul arshi mas'ul 'alayna ìrì Ọlọ́run ló bá ìbò àṣírí bá wa bo ìlú Ògbómọ̀ṣọ́ láṣírí Ọlọ́run dákun mọ́ tún àṣírí ẹnì kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ látòrí bàbá kábíyèsí Ọlọ́run bá pẹ̀lú yín sitrul arshi mas'ul 'alayna wa 'aynullahi nadhira ilayna bi'awnillahi wallahu min wara'ihim muhitun bal huwa qur'anun majidun fi lawhin mahfuz wallahu khayrun hafidha wa huwa arhamur rahimin rabbana taqabbal minna innaka antas sami'ul 'alim بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنة وقنا عذاب النار إبا واللايك إبا والشارك إبا kẹba wa love ẹ má bínú gbogbo àwọn ibi tó break yẹn network ni mo rò pó fà Ọlọ́run kó jọ kó jẹ́ àjọ láṣepẹ́ gbogbo ẹ̀yin onílàákàyè ẹ tún bá wa mọ̀ọ́mọ̀ ẹ gbà mí bí mo ṣe mọ̀ ẹ fi làákàyè yẹn tó bó ṣe yẹ Ọlọ́run yóò sì jí ó tó yóò jí ó dáa subhana rabbika rabbil izzati amma yasifun wassalamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin èmi lọ́mọ yín olólùfẹ́ yín Sayyidat Kafila Ahmad Rufai Ummul Mu'minat Alhaja Kaula ìdùnnú àtayọ̀ náà la fi pàdé Ọlọ́run bá ṣàlékún wọn láfíà bàbá wa imam ní Ògbómọ̀ṣọ́ la hawla wala quwwata illa billah assalamu alaikum wa rahmatullahi wa barakatuh bye.